mo kí yín ẹ tún káàbọ̀ sórí ètò mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Orúkọ mi ò yí padà, ọmọbùrẹ̀ owó ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Lónìí mo fẹ́ sọ fún wa pé kí ni tí à ń pè ní èṣù, báwo ni èṣù ṣe jẹ́. Ṣáájú kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ nípa èṣù, mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó máa wo ètò yìí ò ta bá ẹnikẹ́ni tàbí ta àbùkù ẹnikẹ́ni, bí kì í ṣe pé láti ṣe àpọ́nlé èdè àti àṣà àti àwọn tí Ọlọ́run Elédùmarè tó ti rán ṣáájú kó tó di pé ó rán àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam àti Jésù Kristi níṣẹ́. Àwọn tí a mọ̀ sí àwọn tó jẹ́ wípé a lè tọ́ ipasẹ̀ wọn dé ibi tí ilẹ̀ Yorùbá wà, a lè tọ́ ipasẹ̀ wọn dé ibi tí ọmọ kóòtù òjìrè tó wà. Òun ni bí màá ṣe wá ṣètò yìí, mo rọ gbogbo ẹ̀yin tí ètò yìí tó bá báwí tàbí tó bá takò wípé ẹ bá mi gbà á bí mo ṣe wá ìdí ìmọ̀ tèmi àti ntí mo rí àti ntí mo gbọ́ àti gbogbo ntí mo kó papọ̀. Òun náà mo fẹ́ fi sọ̀rọ̀. Látàrí ìdí èyí, mo rọ gbogbo ẹnikẹ́ni tí ntí màá sọ yìí tó lè fẹ́ takò tàbí tó lè pé kẹ́ má fi ṣèbínú, èèyàn tó máa ń kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n ni. Tí a bá wá ní ohunkóhun eléyìí tí ẹ fẹ́ fi pe àkíyèsí mi sí lórí ètò yìí, á dá kí ẹ kàn sí mi ní section box mi tàbí lórí nọ́mbà eléyìí tí ẹ ń wò lójúmọ́ àwòrán yìí, láti lè jẹ́ kí a tún kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ní orí ohun tí a ń ṣe yìí. A fẹ́ ṣe àwọn ètò yìí láti lè fi gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ni, kì í ṣe láti rí dínkù àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń sọ wípé èṣù, bẹ́ẹ̀ lómi bá ṣẹ̀ á ní ẹ dákun ẹ foríjì mí, èṣù ni. Bẹ́ẹ̀ lómi bá ṣe àìdá á ní ẹ dákun ẹ foríjì mí, èṣù ni. Kódà bẹ́ẹ̀ lómi tó bá mọ̀ọ́mọ̀ ṣe aburú yóò ní ẹ dákun ẹ foríjì mí, èṣù ni. Ṣé lóòótọ́ lódodo òun náà ni èṣù jẹ́ ẹni ibi? Ṣé lóòótọ́ òun náà ni èṣù jẹ́ ẹni ìkà? Ṣé lótìtọ́ àti lódodo ohun tí wọ́n ń pè èṣù àṣetán, ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni èṣù jẹ́? Ẹ wò ó, ẹ jẹ́ ká jọ bọ́ sí ojú àgbà mi. Èṣù gẹ́gẹ́ bí ìtàn ṣe fi sílẹ̀, ó ní pé èṣù kì í ṣe àṣetán o, bẹ́ẹ̀ èṣù kì í sì ṣe ẹni ibi tàbí ẹni àdánù, ẹni àpọ́nlé, ẹni tí Elédùmarè máa ń rán níṣẹ́ ní gbogbo ọ̀nà, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń bẹ̀ níṣẹ́ nígbà tí nǹkan tó bá dojúrú tàbí nígbà tí wọ́n bá ń wá nǹkan. Yálà èṣù a máa jẹ́ iṣẹ́ ní gbogbo ọ̀nà kọ́nà, yálà ní tìrẹ tàbí ní tìbí. Ọ̀nà tí ẹ bá gbà pé èṣù, òun náà ni yóò gbà jẹ́ yín. Ìdí tí wọ́n ṣe máa ń pèsè wa ní láàlú ògiri òkò, wọn ní ẹlẹ́kùn sunkún làáròyé a máa ṣẹ̀jẹ̀. Ṣe rí àwọn nǹkan wọ̀nyí olófin jẹ́ wípé tí ẹ̀dá ẹ wà nínú èdè Yorùbá, nígbà tí a bá sọ wípé gbọ̀rọ̀ mi jẹ lẹ́rù àjìnìdó wà dọ̀lọ́gbẹ̀, yẹn ni pé ẹni tí ọ̀rọ̀ kan ó gbé ọ̀rọ̀ ń kárí ju tiẹ̀ lọ́rọ̀ lọ, gẹ́gẹ́ bí iṣẹ́ tí èṣù ṣe máa ṣe. Èṣù a máa gbé nǹkan kárí ju oní nǹkan lọ. Nígbà tí èèyàn bá ń sunkún tó ń banújẹ́, tí èṣù bá rí, èṣù wá sun ẹkún tẹ̀lé bíi pé yóò bẹ̀rẹ̀ sí ní sun ẹ̀jẹ̀. Kódà ẹni tó sunkún pé ìwọ arákùnrin ní obìnrin sọ tó báyìí débi pé onítọ̀ nǹkan yóò dákẹ́ ẹkún, ó dàbí ẹni tó ní wàhálà ni, tí èṣù wá gba wàhálà ọ̀tọ̀ tó wá gbà orúkọ ni mi ò ṣe rán kó jẹ́ báyìí. Ọ̀nà jẹ́ pé èṣù a máa jẹ́ iṣẹ́ lè tó yẹ pé a máa ṣe ẹni tó bá bẹ́ńsẹ́, a máa ṣe wọ́n ní kàyéfì, a máa ṣe wọ́n ní ròyìnròyìn, wọn kì í lè mọ irú ẹ̀dá tó jẹ́. Torí ẹ̀ ló jẹ́ pé tí èèyàn bá bẹ èṣù níṣẹ́, kí èèyàn máa retí pé yóò jẹ kọjá bíi tí èèyàn rán. Kódà onítọ̀hún yóò pé ǹjẹ́ mi ò ti wá bẹni tí ò yẹ kí n bẹ̀ ṣẹ́ báyìí, ǹjẹ́ mi ò ti wá bẹ̀ ṣẹ́. Pàápàá jùlọ kí n tó sàlẹ̀ ni pé àṣetán tó wà nínú Bible àti nínú Quran, àwọn kọ́ ni èṣù o. Nítorí pé tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo òun náà ni ntí ẹ kọ sínú Bible àti nínú Quran, tó bá jẹ́ pé èṣù tilẹ̀ Yorùbá ni, a rí pé Bible àti Quran yìí kò sí ibi tí wọn ò ti gbogbo àwọn tí wọ́n ṣe ìjọba, àwọn tí wọ́n jáde tá a mọ̀ sí ànábì pátápátá, òun náà ni Bible yìí ló sọ nípa wọn, ló sọ nípa ìran wọn. Ká sọ wípé ìran Íjíbítì, Bible àti Quran sọ nípa ẹ̀. Ìran Saudi Arabia, Bible àti Quran sọ nípa ẹ̀. Ìran Jerusalem, Bible àti Quran sọ nípa ẹ̀. Ìran Arab ó sọ nípa ẹ̀. Àmọ́ kí ló dé tí Bible àti Quran ò sọ nípa ìran ilẹ̀ Yorùbá, wípé èṣù wá láti ilẹ̀ Yorùbá ó sì ní ipa tó kó. A rí pé tí ẹ bá wọnú ẹ̀, ẹ ò lè bá rárá àtọ̀. Níbi tí ẹ ó ti bá ọ̀rọ̀ èṣù, tẹ́ ó ti bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, tẹ́ ó ti bá ọ̀rọ̀ Ọ̀ṣun, tẹ́ ó ti bá ọ̀rọ̀ Ìbàdàn, tẹ́ ó ti bá ọ̀rọ̀ Èkó, tẹ́ ó ti bá ọ̀rọ̀ Iléṣà, tẹ́ ó ti bá ọ̀rọ̀ gbogbo ilẹ̀ kóòtù òjìrè inú odùfá eléyìí tí Ọlọ́run tó sọ̀kalẹ̀ fún Ọ̀rúnmìlà àti àwọn tó wá nígbà náà.
òun ló wà ń bẹ. A rí pé àwọn kan ti wá ṣáájú kó tó di pé wọ́n gbé ẹ̀sìn Islam wá fún wa, wọ́n gbé ẹ̀sìn Islam wá, wọ́n gbé àwọn ẹ̀sìn wa yìí wọ́n gbé wá bá wa nílùú wa ni. Àwọn olówó ló mú wa, àwọn aláwọ̀ tí ṣe àwọn aláwọ̀ fún wọn mú wá fún wa. Eléyìí tí ó sì rọ́mẹ̀ ni pé wọ́n mú wa, ntí wọ́n mú wá fún wa ni kì í ṣe táwa gangan ni. Ntí èèyàn bá ní òun náà ni nǹkan tí ntí a nílẹ̀ Yorùbá, òun tá a nílẹ̀ Kóòtù Òjìrè, òun náà ni ntí a mọ̀ sí òrìṣà. Táwa ni wọ́n ń pè ní òrìṣà dá, àwọn ni wọ́n ń pè ní òrìṣà, àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní òrìṣà. Òun ló jẹ́ kí n tọ́ pé tá a bá wò dáadáa, Èṣù tá a sọ yìí ó jẹ́ kan lára àwọn ẹni tí ó máa ń jíṣẹ́ fún Elédùmarè, ó sì tún máa ń jíṣẹ́ fún èèyàn láti dáàbò bo èèyàn, láti dáàbò bo ohun tí ẹ bá bẹ̀ lọ́wọ́ ẹ̀ fún. Tí ìlú kan tó bá fẹ́ dàrú tẹ́ bá bẹ̀ Èṣù lọ́wọ́ ẹ̀, Èṣù ó make sure pé ìlú ọ̀hún ó dàrú. Gbogbo àwọn ẹni tí wọ́n bá wá láti wá fẹ́ jà lóògùn, òun náà ni Èṣù yóò rí pé yóò dé lọ́nà. Èṣù á máa jẹ́ iṣẹ́ ni wọ́n ṣe ń pè ní oríkì tí wọ́n pè torí pé a máa jẹ́ iṣẹ́ kọjá ẹni tó bá ràn. Èṣù sì ṣèkà, kì í ṣe ẹni bí. Èṣù kì í ṣe ẹni àdánù, kì í ṣe ẹni tó yẹ pé ẹ̀rí ẹ sọ pé àwùsù bíi láì mìíràn ṣe tọ́lọ́ ìyàmí, kì í ṣe irú Èṣù bẹ́ẹ̀. Èṣù tí ẹ̀yin ń sọ nínú Bible, Èṣù tí ẹ̀yin ń sọ nínú Quran, ó yàtọ̀ gédégbédégbédé. Èṣù kì í ṣe àṣetán, àṣetán yàtọ̀ sí Èṣù àti dàpọ̀. Ìdí tó jẹ́ ká dàpọ̀ ni wípé wọ́n ti fi tí a mọ̀ sí religion brainwash, wọ́n ti fi kó wa ní ọpọlọ wípé nǹkan tó jẹ́ nǹkan ní wa, ohun tó jẹ́ àwọn nǹkan tiwa, a bẹ̀rẹ̀ sí ní gbé wọn sọnù, a bẹ̀rẹ̀ sí ní tàbùkù wọn, a bẹ̀rẹ̀ sí ní yàkàyàkì wọn, a bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ àlùfàṣà, a rí wọn gẹ́gẹ́ bí ẹni ọ̀dàlẹ̀, a rí wọn gẹ́gẹ́ bí ẹni ìkórìíra, a rí wọn gẹ́gẹ́ bí ẹni àdánù. Wọ́n wá gbé tiwọn wá. Tẹ́ bá sì wò ó, tẹ́ bá wo ìlú Amẹ́ríkà lónìí, ẹ rí wípé ilé ajé ó ń bẹ níbẹ̀. Mo gbìyànjú àti show freedom, mi ò rí freedom ní ilé ajé tí wọ́n gbé kúrò nílẹ̀ Yorùbá, takọ àtabo ó ń bẹ níbẹ̀ lónìí tí wọ́n ń kẹ́, tí wọ́n ń gẹ̀, tí ó sì ń ṣe ààbò àti àrísìkí fún wọn. Ṣùgbọ́n tí wọ́n ti jẹ́ kí àwa, tí wọ́n ti jẹ́ ká fi ẹ̀sìn àjòjì yìí, tí wọ́n ti jẹ́ ká lé dànù kò ní ara wa. Tá bá wá sọ nípa irú iṣẹ́ wo ni Èṣù máa ń jẹ́, kò ṣiṣẹ́ tí a kì í bẹ Èṣù. Òun ló jẹ́ kí n lọ gófà pé tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo òun náà ni Èṣù bá jẹ́ àṣetán, ó yẹ ká lè rí ìdí ẹ̀ ní àwọn ìwé kọ̀ọ̀kan tí àwọn èèyàn ti kọ. Òun ló jẹ́ kí n lọ sí tí a mọ̀ sí Oxford University, ibẹ̀ ni mo ti lọ. Wọ́n pè ní Oxford Reference, ló sọ pé Èṣù become God messenger. Bí ìwé yìí bí ó ṣe sọ lélẹ̀ yìí pé Èṣù ẹni tí kí ni o, ìránṣẹ́ Elédùmarè, ìránṣẹ́ Ọlọ́run. Kódà kì í ṣe God tí wọ́n kọ ní ọ̀rọ̀ kékeré, capital G tá a mọ̀ sí Ọlọ́run Elédùmarè, òun náà ni Èṣù. Ìyẹn tẹ̀síwájú pé bí ó ṣe sọ nínú ìwé yìí, òun náà ni màá ṣe kà. Ṣùgbọ́n tó bá fẹ́ kà á dáadáa yóò rí ìwé yìí, ẹ ó rí ibi tí ẹ ó ti link ẹ ní ìparí ètò yìí níbi description, ẹ rí ń bẹ níbi tí ẹ ti link sí ibi tí ẹ ti ka ìwé yìí, ẹ rí ń bẹ pé kí ni tí wọ́n pe Èṣù. Ìwé yìí ó sọ pé ó ní Èṣù is the messenger of the oracle. Ìyẹn ni pé òjíṣẹ́ kan nínú àwọn ìrun, nínú àwọn òrìṣà ni. Ó ní taking sacrifice to him, a máa fún ní ẹbọ, nítorí pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fún nítorí ẹ̀ ló jẹ́ pé Èṣù wọn kì í gbé sínú ilé ìta, ẹnu ọ̀nà ni wọ́n máa ń gbé, nítorí pé olùdáàbòbò òun náà ni, olùdáàbòbò, olùprotection òun náà ni Èṣù. Èṣù sì máa ń ṣe ohunkóhun nígbà tó bá wù ú fún ara rẹ̀ ni. Ẹgbọ́n tí ẹni yìí tó sọ nípa Èṣù, ó ní sacrifice to him and begin his command to men, acting under the order and punishing the wicked of him. In a battle with death, he lost his club, but Orunmila recovered it from him, and that created a pact between those two divinities. But Èṣù is also important in his own right, and is a great fear for the evil that he can do. Only and sometimes it please men to evil doing. In this chapter, in this character, only he is ẹlẹ́gbára. Wá rí pé wọ́n tún máa pè ní ẹlẹ́gbára or Sìgìdì, the avengers. Èṣù is also looked upon as protective and even benevolent. He is called Father. It said to have 200 names. Yẹn ni pé Èṣù ní ọ̀pọ̀ ní ṣe igba ọgọ́rùn méjì orúkọ òní tí wọ́n pè Èṣù ní. Ẹni yìí ṣàlàyé wípé Èṣù jẹ́ òrìṣà kan tó jẹ́ wípé ó ní agbára pọ̀, jẹ́ pé níbi tí ó ní agbára dé
agbára ẹ̀ pọ̀ jù wípé ó lè ṣe ohunkóhun tó bá wù ú, èèyàn á sì máa gbé ẹbọ lọ fún ni pé èṣù nǹkan báyìí ni mo fẹ́ ṣe, nǹkan báyìí ni mo fẹ́ ṣe o, tí èṣù ó sì gbà. Wọ́n wá sọ ọ́nà rẹ̀ pé tá a bá ń sọ nípa ní the Yoruba often speak of 401. Mo ti fún àwọn nǹkan kan máa padà sẹ́yìn tó pé èṣù is also an Orisha, a god of spirit. So instead of 400 supernatural power, the Yoruba often speak of 401. 401 is to begin the divinity on top. Yani pé tó ní agbára jù nínú wọn of the 400. He is regarded as one of the most powerful Orisa. Tó jẹ́ pé Orisa tó ní agbára ó ní wọ́n pè Èṣù. Capable of change his form at will. Ẹni tí ó lè ṣe kíni o, tó lè yí rẹ̀ padà nígbàkigbà tí ó bá wù. Ilé ló jẹ́ kí wọ́n lọ bá táwọn náà wá sọ̀rọ̀. Wọ́n sọ nípa àwọn ìwé yìí sọ nípa irú ẹ̀dá tí Èṣù jẹ́. Kódà ẹni yìí sọ wípé ó tó ti pé ó ní ibì kan bí yìí nínú Oxford yẹn, ó ní tabawo, ó ní in tí a mọ̀ sí traditional, eléyìí tí a mọ̀ sí Odù Ifá. Ó ní Odù is a chapter of Ifá, an immense volume of tradition. Only consists of 256 chapters or Odu. One Odu contain from 600 to 800 poems, known as Eshe Ifa. Totally as many as 204, or totally as many as 204,800 poems only is governed by its own issue. Àwọn ọ̀rọ̀ yìí, gbogbo àwọn poem yìí, Èṣù gangan ẹni tó yẹ kí ni o, tí yẹ pé ó ń ṣe olùdarí lórí àwọn kan wọ̀nyí. When there are 256 different poems, different forms of existing that issue. Can Èṣùmàrè, oríṣiríṣi orúkọ òun náà ni wọ́n tún pè níbí yìí. Wọ́n jẹ́ kó yé wa pé Èṣù yìí ẹni tí Ọlọ́run tó jẹ́ pé messenger fún Ọlọ́run ni, kì í ṣe ẹni àbùkù, kì í ṣe ẹni tí a rí gẹ́gẹ́ bí àṣetán. Eléyìí ló jẹ́ kí n tún lọ sí inú ìwé kan eléyìí tí wọ́n pè ní memorial libraries. Wọ́n pè ní memorial libraries. Wọ́n pè ní wọ́n pè ìwé ọ̀hún. Màá tún fi link òun náà sí abẹ́ description yìí láti pé kí ẹ wo irú Èṣù. Àwọn sọ wípé in tí a ń jẹ́ Èṣù, wọ́n ní in Yoruba Christology, Olodumare, also written as Eledumare, is the supreme God. Ìyẹn náà ni ọba tó ga jùlọ. Next in the hierarchy of God are the Orisa. Kí wá ní tá à ń pè ní Orisa? Bí àwọn Orisa wọ̀nyí, òun náà ni àwọn eléyìí tí Ọlọ́run tó rán, àwọn tí Ọlọ́run ránṣẹ́, bí Ọ̀rúnmìlà, bí Ṣàngó, bí Ọbàtálá, bí Ọ̀ṣun, gẹ́gẹ́ bí Ànábì Muhammad, Jésù, Musa, Isa, Abraham, Dáfídì, bẹ́ẹ̀ náà ẹni Orisa dá, òun náà ni àwọn wọ̀nyí, torí pé ìran Yorùbá ní máa ń lo èdè Orisa. Wọ́n ní Orisa also lesser God. A tún lè pè wọ́n ní Ọlọ́run kékeré, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé táwọn bá sọ wọ́n ní orúkọ Jésù, a mọ̀ Jésù ní Ọlọ́run kékeré, a mọ̀ Ọlọ́run ní Ọlọ́run ńlá. Bẹ́ẹ̀ lọ a ní orúkọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn wọ̀nyí láàfin bẹ́ẹ̀ lágùn tọ̀ Ọlọ́run lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn Orisa yìí, àgùn ipasẹ̀ wọn tọ̀ Elédùmarè lọ ni, àgùn ipasẹ̀ wọn tọ̀ Ọlọ́run ọba lọ ni. Wọ́n wá ní lesser God. Wọ́n ní they are change of certain elements and the adherents pray to them instead of direct to Olodumare. Àwọn èèyàn ń gbàdúrà láti sí wọn instead tí wọ́n fi gbàdúrà direct sí Olodumare. Bẹ́ẹ̀ ló ṣe rí ní Kristẹni, ló ṣe rí ní Mùsùlùmí. Ẹ gbàdúrà láti pàṣẹ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ̀ Ọlọ́run ọba lọ. Ẹ gbàdúrà láti pàṣẹ Jésù Kristi tọ̀ Ọlọ́run ọba lọ. Bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n sin àwọn kan wọ̀nyí, wọ́n ó gbàdúrà láti pàṣẹ wọn tọ̀ Elédùmarè tí ṣe Ọlọ́run ọba lọ. Wàá gbàdúrà tọ̀ wọ́n lọ ni. Wọ́n wá ní tẹ̀síwájú pé a gbàdúrà o tọ̀ wọ́n direct to Elédùmarè. The supreme God is only consulted when a matter is beyond the power of the many of the Orisa, or when there is a dispute among them. Yẹn ni pé nígbà tí fanfa tó bá wà láàrin ara wọn náà, wọ́n á máa tọ̀ Elédùmarè lọ láti wọ ojú sí wọn ní. The exact number of Orisa
is unknown. Yẹn ni pé kò sẹ́ni tó lè mọ iye àwọn òrìṣà yìí o. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀. Wọ́n ní some say that the numbers of òrìṣà is many as you can imagine. Wọ́n ní the least táwọn lè sọ pé ó ní ká sọ nípa Ògún, that is the god of iron. Wọ́n sọ nípa Ògún. Then wọ́n sọ nígbà tí wọ́n sọ nípa Ògún, wọ́n wá sọ nípa Ọ̀ṣun, wọ́n sọ nípa Ṣàngó, wọ́n sọ nípa Ọbàtálá, wọ́n sọ nípa Èṣù and many other. Wọ́n ní Èṣù, irú èèyàn wo gangan wá ní Èṣù jẹ́? Wọ́n ní Èṣù is a screen cat god. Kíni ìyẹn ni pé kíni wọ́n ń pè ní kíni wọ́n ń pè ní screen cat god? A lè sọ wípé ẹlẹ́tàn. Ìyẹn ni pé kàkà tó pé ẹlẹ́tàn, but wọ́n sọ pé he is the god of mischief. Ìyẹn ni pé ọmọlúàbí. Ṣé rí àwọn nǹkan wọ̀nyí tí a ń pè ní mischief, kí ó jẹ́ ohun tó jẹ́ wípé orúkọ tí wọ́n ń pè Èṣù yìí, orúkọ tó yẹ kó nágbára, tó rí pé a máa jí iṣẹ́ ọwọ́ ẹ̀ ní gbogbo ọ̀nà, a máa gba ọ̀nà àrà jí iṣẹ́ ọwọ́ ẹ̀. Wọ́n wá ní tí àwọn kan tó pè ní pé to a modern Yoruba, Èṣù is also to a modern Yoruba. Ibi tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ni pé pẹ̀lú modern Yoruba tá a wà yìí àtàwọn tó wà nínú Bible, wọ́n wá sọ pé wọ́n tún máa ń pè Èṣù ní àṣetán. Wọ́n ní of the Bible, wọ́n clear pé Bible wọ́n ní how did it become to be. Wọ́n wá kọ́ síwájú ẹ̀ pé nígbà tí a bá sọ pé Èṣù, tẹ́ bá sọ pé òun náà ni àṣetán of the Bible, wọ́n ní how did this come to be. Wọ́n ní báwo ni eléyìí ló ṣe wá wáyé, báwo ni nǹkan wọ̀nyí, àwọn nǹkan tó fi kọ́ máa ṣe pé báwo, question mark wà ń bẹ̀ pé báwo ló ṣe wá wáyé. Ṣùgbọ́n bó ṣe wáyé rèé o. Wọ́n ní traditional Yoruba worshipper tá a mọ̀ sí Aborisha, wọ́n ní insist that the Èṣù is not a devilish as he has been made out to be in a Christianity. They say that Èṣù, unlikely Christian Satan, is not again the will of Olodumare. His will and the way are subject to the plan of the Supreme God. When in Yoruba methodology, Èṣù is simply one of the God that make up Olodumare justice system. Ẹni pé ara àwọn tó ń bá Ọlọ́run ṣe ìjọba ni. But àmọ́ kí ni tó ṣẹlẹ̀? Wọ́n ní mix-up wáyé. Ibi tí wàhálà ti wà rèé. Ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní pé Èṣù ní àṣetọ́nù rẹ̀. Kì í sì ṣe àwa Yorùbá nìkan, òun náà ni àbùkù yìí ló dé bá. Kódà ó kan àwọn Ìgbò náà. Ẹ̀rí tẹ́ bá wò ó, wọ́n ní the mix-up come nígbà tí wọ́n trace ẹ̀ to Sir Ajayi Crowther, the Nigerian linguistic and the first African Anglican bishop. It was whom translated the Yoruba, the Bible into Yoruba. Bishop Crowther, that is Bishop Ajayi Crowther, also wrote the first Yoruba dictionary that translates Yoruba into English. The mix-up happened in the dictionary where it translates Shaitan as Èṣù. Samuel Ajayi Crowther òun náà ni orí àpèjúwe tí ó fi fún Shaitan ní èdè Yorùbá. Lórí tí ó sì kú pé ní Sátánì, sẹ́tù wá lo Èṣù. Samuel Ajayi Crowther ló wá wo Èṣù yìí pé kí ni orúkọ tá a máa pe Shaitan. Òun ló wá pe Shaitan yìí ló wá ní pé àkókò máa pè ní Èṣù. Ló fi wá yìí sí Èṣù. Samuel Ajayi Crowther òun ló ṣe nǹkan wọ̀nyí. Kì í tún wá ṣe bẹ́ẹ̀. Samuel Ajayi Crowther ló tún wá tẹ̀síwájú nígbà tó translate Bible into Igbo language in 1857. Nígbà tó di 1857, ó tún translate ní tí a mọ̀ sí Bible, ó tún translate ẹ̀ sí Igbo language níbi tó ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn orúkọ àwọn Igbo bíi Iza kí ni a máa ń pe language lédè Igbo, Iza Ọma Igbo, òní wọ́n pè wọ́n ní the first book written in the Igbo language was in 1882. He wrote the first detailed dictionary in Igbo. Perhaps his put account for Ekwensu become the Igbo word of Satan. Tẹ́ bá wò Ekwensu,
òun náà tún máa ń pe word of Satan tẹ́ bá lọ lẹ Igbo wọ́n á ní ekwensu yẹn ni pé àṣetán òun náà nìyẹn but tẹ́ bá wo ekwensu gẹ́gẹ́ in a real Igbo it is not a Satan. Tá máa sọ pé ekwensu it is not what, it is not a sin, but Samuel Ajayi Crowther òun ló lo word of ekwensu ló lò as word of Satan níbẹ̀ kí tó ń ṣe onìkan ló lò ó tún lo àwọn wo àtúnlò àwọn ọ̀rọ̀ míì tó jọ wípé ó tún jọ mọ́ kí a lo ìbanilórúkọ jẹ́ tí a bá wo Amadioha the god of shade the god of thunder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè táwa mọ̀ sí Ṣàngó táwa mọ̀ sí god of thunder tiwa a rí wípé tí a bá wo ibi tí wàhálà ti wà òun náà níbi tí Samuel Ajayi Crowther tó ti tú èṣù tó ti fi rọ́pò Satan gẹ́gẹ́ bí mo sọ wípé tá a bá sì wo nínú Bible àbí nínú Quran a ò rí ibi tí wọ́n ti trace èṣù tí wọ́n trace ẹ̀dẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n trace ẹ̀dẹ́ ilẹ̀ àwọn kóòtù ìdílé tó lè fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo òun náà ni èṣù jẹ́ ẹni àṣetán. Èṣù kì í ṣe ẹni yìí ẹni ẹ̀yẹ òun náà ni wọ́n ròyìn èṣù pé àwọn èèyàn ò lọ máa gbé ẹbọ fún tẹ́ bá wá gbé ẹbọ fún tẹ́ bá ti fún ní sacrifice tiẹ̀ ohunkóhun tẹ́ bá wá béèrè yóò protect yóò sì jẹ́ iṣẹ́ ọ̀run gẹ́gẹ́ bó ṣe jẹ́jẹ́ àwọn èèyàn máa kì lóòlù lóríṣiríṣi orí pé èṣù láàlú onílé oríta ògiri òkò ẹlẹ́kùn sunkún láàróyè ń sun ẹ̀jẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni pé a máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ kárí ju tara ẹ̀ lọ a máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ kárí a máa gbé ju tara ẹ̀ lọ bẹ́ẹ̀ ní tí a sì mọ̀ sí èṣù yìí ní tó jẹ́ wípé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láǹfààní kódà ní ayé ọjọ́ òun ni wọ́n máa ń lò láti ní ó máa ń protect àwọn slave láyé ọjọ́ nígbà tí wọ́n bá rúbọ sí àwọn kan tí wọ́n ní ìmọ̀ tí wọ́n tún ní òye nínú èdè yìí kódà wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí nípa ẹ̀ kódà òun ló máa jẹ́ kí n show fíìmù tí mo fẹ́ sọ yìí àti ti àwọn ènìyàn tí wọ́n kàwé tí wọ́n ní ọgbọ́n tí wọ́n ní ìmọ̀ tí wọ́n ní òye tí wọ́n sọ nípa èṣù kódà Wọlé Ṣóyínká jẹ́ ọ̀kan lára wọn tó ṣàlàyé irú ẹ̀dá tí èṣù jẹ́ kódà ó máa ṣe wọ́n nígbà tí báwo lẹ́sẹ̀ sọ wípé èṣù ni àṣetán lónìí tẹ́ bá wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni kò ṣe èṣù kì í ṣe ènìyàn èṣù ní ìwádìí ìmọ̀ kékeré tèmi wá àti eléyìí tí mo béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà mo rí pé èṣù kì í ṣe ẹni àdánù èṣù tá a mọ̀ sí èṣù ti ilẹ̀ Yorùbá òjíṣẹ́ Ọlọ́run ni ẹni tó sì máa ń jíṣẹ́ nípa bá ṣe rán kódà tún máa jẹ́ ju bí wọ́n bá ṣe rán lọ èṣù kì í sì ṣe ẹni tí mọ̀kànmọ̀kàn ò ní bá èṣù ṣọ̀rẹ́ kí èṣù kó dalẹ̀ láéláé ní bá èṣù wọn ò ní bá ṣe múlẹ̀ kí èṣù kó da ìmúlẹ̀ wọn ò ní bá èṣù sí àdéhùn kí èṣù wá yẹ àdéhùn yín níbo tí wulẹ̀ kórí kódà níbi tí wọ́n ròyìn èṣù dé àpẹẹrẹ èṣù tó jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ní ojúkòrò tí ẹ bá fún èṣù ní one naira pé èṣù mo fún ọ ní 1 naira yìí o dákun bá mi dáàbò bo àwọn wọ̀nyí má jẹ́ kí aburú tẹ̀lé wọn 1 naira lẹ fún èṣù o tó bá fi mú èṣù gba owó ọ̀hún lọ́wọ́ yín tó wá ṣèlérí fún pé mo ṣèlérí fún pé ń dàbò tẹ́lẹ̀ mi bá wá sọ pé èṣù mo fún ẹ ní 200 million ìwé èṣù gba 200 million yìí mo fẹ́ ṣe àwọn ènìyàn níjàmbá èṣù onígbà o níbi tí mo wádìí tí mo wá ìmọ̀dé ó ṣeé ṣe kí n tún mọ̀ kí ìmọ̀ kó tún tẹ̀síwájú nínú tí mo tún tẹ̀síwájú nínú àwọn ìwádìí àti ìmọ̀ tí mo ń wá nípa ilẹ̀ kí ni tá à ń pè ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí ni tá à ń pè ní Ọ̀rúnmìlà ṣùgbọ́n eléyìí tí mo ṣèwádìí tí mo sì tún wádìí lọ́wọ́ àwọn tí wọ́n súnmọ́ ìlànà yìí ibi tí èṣù ibi tí bá ṣe àdéhùn sí òun náà ni èṣù yóò dúró sí kò ní yẹ àdéhùn kò sì ní yapa àdéhùn nígbà tí ẹ bá ti ṣàdéhùn fún àwọn ìwú bíi ìwádìí mi ló jẹ́ kí n tún ṣe ìwádìí kan àwọn àwòrán tí mo fẹ́ mú wáyé láti fi báàkì ọ̀rọ̀ mi lẹ́yìn wípé èṣù tá à ń wò yìí ti ṣe èṣù láàlú ògiri oko onílé oríta tí wọ́n máa ń pè é yẹn ni pé kò gbéṣẹ́ ní tàn lè gbé sínú ilé torí pé a máa dáàbò bo ìlú a máa dáàbò bo community èṣù kì í ṣe àṣetán tí wọ́n ń pè é jẹ́ ká jọ wo fídíò yìí ká jọ wo bí wọ́n ṣe ròyìn èṣù náà nínú ẹ̀ àti ìdí tó fi jẹ́ pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n wá ń gbà ọ̀hún tí wọ́n wá kó wa lẹ́rú tí wọ́n ti kó Àjàyí Crowther lẹ́rú tí wọ́n wá dá padà tí wọ́n wá sọ ní bishop ní Catholic òun ló padà wá tú èdè tiwọn èdè àwọn ará ọ̀hún ló wá tú sí èdè Yorùbá ibẹ̀ sì ni wàhálà àti ìdààmú ló ti wọlé dé ìran Yorùbá. sọ mi pé sùn níkà ṣe é rí nígbà tí wọ́n fẹ́ kọ Bíbélì
Yorùbá tó fẹ́ kọ bíbélì èbò sí Yorùbá ó wá rí inú ìwé àwọn oníbíbélì pé Sátánì táwọn mùsùlùmí pè ní Ṣètán wípé ńkọ́ orúkọ wo ni ó pè lédè Yorùbá ó wá pè ní èṣù. Èṣù lọ́dọ̀ àwọn Yorùbá èṣù èbìtà èṣù ọ̀dàrà aláàṣọ láfihàn ọmọ ẹlẹ́bọ tí dorí ẹran ń lọ láàrin ẹ̀pà ọ̀hún fi ọpẹ́lọpẹ́ gíga tí baba ga ló jẹ́ mọ́rú ẹ̀bọra tí látọpá ṣe ẹlẹ́kùn sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàróyè ń sùn fún láàróyè àrògbó èṣù. Òun àti àwọn Ògún àti Ṣàngó àtàjàlá tí mo rí àtọbàtálá olórí gbogbo àwọn òòṣà àtọya ọba Ọ̀ṣun ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ òòṣà lẹ́gbẹ́ tí ẹ máa pé lẹ́gbẹ́ ni ọba lẹ́gbẹ́ láyé kò ní nílọ́run ẹgbẹ́ ẹ̀lẹ́ ẹgbẹ́ mi o bóyá èèyàn jẹ́ ẹgbẹ́ àwọn àgbà ni o ẹgbẹ́ mèrè ni o ẹ̀lẹ́ ẹgbẹ́ mi o òòṣà ni eégún òòṣà ni gbogbo àwọn ẹni oríṣà dànù. Ní tí àwọn Yorùbá mọ̀ ni pé Olódùmarè dá ọgbọ́n kalẹ̀ sáyé kan wá rí ìṣà àwọn ẹni à ń pè lórí ìṣà nù. Wọ́n bá tún ní bẹ́ẹ̀ kọ́ wípé ń kọ́ àwọn ẹni orí mọ̀ọ́mọ̀ dá ẹni orí ṣàdá là á pè lórí ìṣà. Èṣù wà láàrin wọn tí ẹ bá ní lọ bọ̀gún lé bàbá rẹ lọ gbẹ́bọ èṣù ni ó gbẹ́bọ lórí ìta. Sọ wá rí lọ́dọ̀ àwọn Kìrìsìtẹ́nì àtàwọn Mùsùlùmí wọ́n ní tí ẹ máa ń pè ní Ọlọ́run wọn. Lọ́dọ̀ àwọn Mùsùlùmí wọ́n ń pè ní Aláwù. Lọ́dọ̀ àwọn Kìrìsìtẹ́nì nǹkan àwọn míì ń pè ní Jèhófà. Lẹ́yìn ìyún a ní àwọn áńgẹ́lì màláíkà àwọn áńgẹ́lì hùn lọ́dọ̀ àwọn Yorùbá là á pè ní irúnmọlẹ̀. Lẹ́yìn ìyún wa ń kọ́ àwa ní àwọn tí àwọn Mùsùlùmí máa ń pè ní àwọn ànábì bóyá Mósè ni o Jésù ni o títí báhùn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn lọ́dọ̀ Yorùbá ní jẹ́ òrìṣà. Lẹ́yìn yìí wá ń kọ́ àwa ní àwọn tí ń pè lọ́dọ̀ ọ̀tàn Mùsùlùmí mo ti pẹ́ láyé mo dàgbà èmi ẹ̀ sọmọ kékeré o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sojú mi kí ìlú tí ń pawápọ̀ ìlú àwọn Haúsá àti Yorùbá àti Ìgbò tí ń pawápọ̀ Nàìjíríà yìí kí wọ́n tó dàpọ̀ ńgbà táwọn èbò kọ́kọ́ dé wọ́n mọ̀ gbáhùn. Ọmọ ọdún mélòó lẹ pè mí rí tí wèrè yín sọ fún mi pé ìka èṣù dájú ọ̀kálá wọn bàbá tèmi ló níkà kèsì èṣù ló níkà. tẹ bá ṣe ní ìsìn sáànù yín ò ní ṣèyàn báyìí ní ìsìn. ìfọ̀ tí wọn ò tó. tó wọ́n tó bá pórí ẹlẹ́ẹ̀kẹrin tí ó sọ̀rọ̀ ká sọ̀rọ̀ mọ́ tí ó fi kú o. Ókè jáde. Ọ̀yá ẹgbọ́ dáadáa kọ́ máa wọ̀ sétí fún yín. Èṣù táwọn Yorùbá ń bọ àwọn bàbá wa ń gbà tí wọ́n kọ́kọ́ tẹ̀lú Ìdó eléṣù làwọn bàbá wọn bí tí wọ́n ti bọ̀ wọ́n máa ń bọ èṣù àmọ́ wa níkà ìran wa ló níkà àwọn bàbá wa ṣe àṣìṣe ni ìlú yìí kò yẹ ká máa pè ní ìlú àwọn èṣù àbí ìlú eléṣù ó yẹ kí ẹ máa pè ní ìlú àwọn oníkà mo níkà ìránṣẹ́ Sátánì ni mí. orúkọ tí wọ́n pè Sátánì wọ́n wá pè léṣù ṣé Sátánì lèṣù èṣù tí àwọn bàbá wa ń bọ ní èṣù èbìtà èṣù ọ̀dàrà èṣù ọ̀gọ́ láàfin ọmọ ẹlẹ́bọ tí jorí ẹran ń lọ láàrin ẹ̀pà bàbá hàn fí ọpẹ́lọpẹ́ gíga tí bàbá ga ló já mọ irú ẹbọra tí látọpá ṣe èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe. bí àrùnmọlẹ̀ ti wà tí àwọn òrìṣà wà àwọn ẹni oríṣàdà àwọn tó lódùmarè kankan. Èṣù is so mischievous that in the Yoruba pantheon he's not allowed in the house. His place is always at the doorstep, because issue in the house is just too temperamental. And before you do anything in Yoruba religion, before you worship even any of the deities, you make sure you set aside a morsel for Ishu. Ishu is really the messenger of the deities. He can deliver the message straight,
He's always truthful, but he may deliver it in a way, without lying, that makes you misinterpret the message. But that's because he has a lesson to impart. So when the missionaries came, they looked at this, among the other deities, the god of lightning, the god of the rivers, the god of purity, the god of war, the god of the Orisha, the god of the moist elements, etc., etc. They said, issue. That's the answer. This mischievous person who upsets human plans, that's the devil. And so, issue became, for Christians, the devil, Satan. And even in the Yoruba interpretation, translation of the Bible, each time you hear of the devil, Satan, it is issue. On the contrary, you'll find a symbol of issue in the divination bowl, because it is he also who helps the Babalawo to interpret the Odu of Ifa. Odu. The Ifa is the scriptures, the compendium of Yoruba wisdom, even pharmacology. All the wisdom of the Yoruba is bound up in the verses of Ifa, and the compendium called Ifa, whose verses the Babalawo, the diviner, recites as he divines for human beings. But today, it's very painful to find one's own countrymen and women referring to Ishu as the devil. By contrast, look at what happened to Ishu when he moved with the slaves to Latin America. Having arrived with the knowledge that Ishu was feared by the Christian missionaries, the slaves adopted Ishu as their patron deity, just to scare the Christians who wanted them to convert. Ishu became the paramount symbol of resistance in Latin America, in the Americas. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí tẹ̀tìrì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tí wọ́n ti sọ. Àwọn tún ní ìmọ̀ ju bí tí èmi tún ní ìmọ̀ lọ torí pé wọ́n mọ oríkì Èṣù dáadáa. Ṣùgbọ́n ibi tí àwa náà wá dé yìí, àwa nígbàgbọ́, yẹ kí n sọ pé èmi nígbàgbọ́ wípé Èṣù kì í ṣe àṣetán. Eléyìí ni ó sì ràn wá lọ́wọ́ tá a bá lè padà sí ilẹ̀ kóòtù òjì láti jẹ́ ká mọ̀ wípé Èṣù kì í ṣe àṣetán. Àmọ́ iṣẹ́ gidi òun náà ni ẹ̀yin tí ẹgbẹ́ ẹ̀sìn dálé, iṣẹ́ gidi lájọṣe láti rí wípé a correct impression àwọn ọmọ wa, a correct impression àwọn ènìyàn wa wípé ẹnikẹ́ni tó bá ṣe àbòsí, tó bá ṣe ibi, ó mọ̀ọ́mọ̀ ṣe fún alára ẹ̀ ni, òun gangan ni ẹni ibi, kì í ṣe Èṣù. Pé ẹ má bínú, iṣẹ́ Èṣù ni. Èṣù kì í ṣe bíi gbogbo Èṣù kódà ní oríkì tí wọ́n máa ń kì í, Èṣù láàlú, ògiri òkò, nílé oríta, gbogbo oríkì tí wọ́n ń kì yìí kò tí ì síbi tí wọ́n sọ pé ó ń ṣe bí níbẹ̀. Èṣù kì í dẹ̀ bá ní sọ̀rẹ́ kó dání, gẹ́gẹ́ bí sọ pé it is always truthful. Ẹni tí jẹ́ pé ẹni tó ṣe é fọkàntán, ẹni tó nígbàgbọ́ ni. Ẹ gbọ́ àwọn tí wọ́n ní ìmọ̀ káàkiri àgbáyé, ẹ wo bí wọ́n ṣe analyse tí Èṣù jẹ́ àti ìròyìn tí Èṣù ṣe. Ṣùgbọ́n lónìí, lóde òní, gbígba ẹ̀sìn àjòjì ní àgbàdoríkodò, gbígba ẹ̀sìn àjòjì ní àgbàsubúlébù, gbígba ẹ̀sìn àjòjì tí wọ́n ti fi brainwash oníkálukú wa, ó jẹ́ ká rí Èṣù tí a mọ̀ sí Èṣù láàlú, tí ṣe Èṣù ilẹ̀ Yorùbá, ó jẹ́ ká rí ẹyẹ bẹ́ẹ̀ ni pé òun náà ni àṣetán. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí nínú Kristẹni, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí nínú Islam ni wọ́n ti ka ìwé, ni wọ́n ti wá ìmọ̀ débẹ̀ pé ọ̀tọ̀ ni Èṣù tí wọ́n ń pè ní àṣetán. Wọ́n mọ̀ pé Èṣù kì í ṣe àṣùgbọ́n àti wá yí ohun padà wípé ẹ má ṣe pé Èṣù ní àṣetán mọ́, ó dọ̀ràn sí wọn lọ́rùn torí pé tó wà nínú ìwé tí wọ́n ń kà ni. Ṣùgbọ́n a rí wípé Sir Ajayi Crowther, òun náà ni ó dá wàhálà yìí sílẹ̀. Òun ló wò pé kí ni wọ́n pe àṣetán, kò wá rí orúkọ tí yóò fún ló ṣe wá lo Èṣù. Àmọ́ láti lè jẹ́ kí a tún ní ọgbọ́n àti ìmọ̀ kún ìmọ̀, kò sí ẹnikẹ́ni tó wáyé nígbà ọ̀hún tí wọn ò rí ipasẹ̀ ibi tí wọ́n ti bí wọn nú Bible àbí nú Al-Quran. Ǹjẹ́ ipasẹ̀ bó gangan ni Èṣù ti jáde? Sir Ajayi Crowther gba ìwé àjòjì yìí, ó gbà wá ní sílẹ̀ Yorùbá, ó sì wá tú sédè tiwa. Látàrí ìdí èyí, kò sí ipa kankan tí Bible àti Quran tó fi tan mọ́ ìran Yorùbá rárá àtọ̀. A lè gbà lẹ́sìn.
a lè gbà gẹ́gẹ́ bí n tá a gbà lẹ́sìn gẹ́gẹ́ bí àwọn èèyàn wá ṣe gbà á ṣùgbọ́n a ò gbọdọ̀ jẹ́ ká gbà níbi pé yá wàá fi tako ohun tá a mọ̀ sí ìṣẹ̀ṣe tiwa á fi tako ohun tí a mọ̀ sí tọ́lọ́run bá dámọ́ wa ohun tí àwa mọ̀ tọ́lọ́run bá dámọ́ wa níbi tá a ó ti rí níbi tá a ó ti rí oríkì ìdílé ẹnì kọ̀ọ̀kan níbi tá a ó ti rí oríkì ìdílé tèmi tí mò ń sọ̀rọ̀ yìí tá a ó ti rí oríkì ìdílé tìwọ níbi tá a ó ti bá ọ̀rọ̀ ìdílé tiẹ̀ pàdé òun náà nínú odù Ifá tó jẹ́ pé kò sí nígbà ọ̀hún tí àwọn jagunjagun kódà tí wọ́n bá fẹ́ lọ jagun kí wọ́n tó rúbọ kó wọ́n kọ́ rúbọ èṣù náà torí pé wọ́n mọ̀ pé ẹni tó ní agbára jù ẹni tó yẹ pé tí àwọn bá ti rúbọ ẹ̀ àwọn ti gbogbo Ọ̀rúnmìlà pátápátá torí pé ohun tó tóbi ó ní kìmí dáadáa tí wọ́n bá ti rúbọ èṣù ṣáájú kí wọ́n tó lọ jagun tí wọ́n bá ti rúbọ èṣù ṣáájú kí wọ́n tó ṣohunkóhun tí wọ́n bá ti rúbọ èṣù ṣáájú kí wọ́n tó gbẹ́bọ lọ sẹ́ni tó nẹbọ gan gbogbo ẹbọ tán bá gbé yóò sì fi yóò gbà torí pé wọ́n bá èṣù tí ó jókòó sórí tó ní kó lórí ta ni yóò dùn síbẹ̀ ni ẹni tó ń lọ ẹni tó ń bọ̀ ẹni tó ń wá ẹni tó ń lọ wọ́n máa bá èṣù níbẹ̀ tó ń òkú òun bẹ́ẹ̀ ni kì í sì ṣe fún ìjàmbá láti pé ńgbà tẹ́ bá rúbọ ẹ̀ tẹ́ bá fún lóúnjẹ tiẹ̀ làdúrà ni ó tó gbà tẹ́ bá fún kò dín gbà kì í ṣe ẹni ìkà rárá o kì í ṣe ẹni ìkà kì í sì ṣe ẹni àbùkù gẹ́gẹ́ bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe yí orúkọ ẹ̀ padà tá a wá ń pè ní àṣetán èṣù kì í ṣe àṣetán ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí lọ wá ìmọ̀ ẹ jẹ́ ká wá ìmọ̀ débi tí ìmọ̀ wà kódà ṣe bí Quran gan sọ wípé ó ní ẹ wá ìmọ̀ kódà bó ṣe inú wulẹ̀ kódà bó ṣe China tí wọ́n bá ti ń jẹ nǹkan ẹ lọ wá ìmọ̀ ẹ wá ìmọ̀ nípa èdè yín ẹ wá ìmọ̀ nípa àṣà yín ẹ wá ìmọ̀ nípa ibi tá a ti bí yín ẹ má jẹ́ ká máa wá ìmọ̀ nípa ibi tí wọn ò ti bí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí nínú Islam kò sí àrà tí wọn ò lè sọ nípa ìlú Mecca kò sí tí wọn ò lè sọ nípa ìlú Egypt kò sí tí wọn lè sọ nípa Jerusalem kò sí tó ń bẹ nínú Bible tí wọn ò mọ̀ àmọ́ kí ni tẹ́ bá bí wọ́n lè rí pé báwo gan ni Ilé Ifẹ̀ ṣe dáyé àwọn wo ló dá Ilé Ifẹ̀ àwọn wo ló kọ́kọ́ tẹ Ilé Ifẹ̀ dó á lòun ò mọ̀ wíwárà àsìtàn onítànlẹ̀ ló ń wá yìí àṣà alásàlẹ̀ ló ń gbé lárugẹ yìí àṣà tí gẹ́gẹ́ tí a mọ̀ sí ibi tá a ti bí yín your own tradition your own modern language ẹ ò gbé lárugẹ àṣà alásàlẹ̀ ló ń gbé lárugẹ ìwà oníwọlẹ̀ bẹ̀rẹ̀ sí náà wù torí ẹ̀ Yorùbá sọ pé ọmọ tó bá sọ lẹ́nu ó ti sọ àpò ìyàkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba Islam lónìí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ gba Christian lónìí ti sọ lẹ́nu ẹ̀ mọ̀ pé ẹ ti sàpò ìyàkọ́ torí pé ẹ mọ ibi tá a bí yín kódà ẹlòmíì inú ilé tí wọ́n ti bí kò mọ bí wọ́n ṣe bí nínú ilé ọ̀hún kò lè sọ history inú ilé ibi tí wọ́n ti bí àmọ́ yóò sì mọ sọ sí pé Ànábì Muhammad Ànábì oníyàwó mẹ́rin oníyàwó márùn-ún nígbà tí kinní kan fẹ́ kú múra ṣe báyìí kinní kan ṣe báyìí kinní kan ṣe báyìí ó sì máa sọ ìtàn ẹni tí ẹ̀jọ́ tán tí ẹ̀jọ́ ṣe ẹ̀jẹ̀ kan náà ó sì máa sọ ìtàn ẹni ó sì máa dùn pé wọ́n wá bí wọ́n gan lédè pé ìtàn báwo ni wọ́n ṣe bí wọ́ ó wà máa wò kí ó máa wọlé dájúdájú wa pátá la ti sọnù nínú ẹ̀sìn a ti sọnù nínú ẹ̀sìn a ti jẹ́ kí ẹ̀sìn kó sọ wá nù láti pé a ti fi tó yẹ ká ní sílẹ̀ àti tí ò yẹ ká ní la gbé dání kò burú tá a bá mọ̀ nípa òrìṣà lé ẹni kò sí tó burú tá a bá mọ̀ nípa ìbí ẹni ní ò sọ pé ká di ẹlí ò ní ká di ẹlẹ́bọ tàbí ká di ẹni tí ó gbé Islam tì tàbí ká di ẹni tí ó gbé Christian tì ṣùgbọ́n yóò máa jẹ́ ẹni tí yóò máa guide wa wípé yóò jẹ́ knowledge tí yóò máa guide wa pé tá a bá pé no ibi tí mo wá ìmọ̀ ìlú mi lélẹ̀ ibi tí ìlú mi mọ̀ lélẹ̀ ṣùgbọ́n lónìí gbogbo àwọn tí wọ́n jẹ́ scholar in Islam scholar in Christianity ẹbí wọ́n lè rí pé ẹ dákọ̀ ẹni kẹ́lẹ́ omi kan sọ ìtàn wípé tó bá jẹ́ ọmọ Ìbàdàn sọ ìtàn bí Ìbàdàn ṣe wáyé kò ní lè sọ ẹ rí pé yóò máa mú àtàmọ̀ ẹ̀rọ máa tà ṣùgbọ́n ibi tí ó ti rí tàn ọ̀hún tí ó fi sọ títàn ọ̀hún ó sì yé ó náà ní tó bá lọ sínú odò fa tó lọ ká dáadáa tó wọ́n tó wà ń bẹ̀ bí ó sì lọ bẹ̀ kó tó àwọn àgbà tí wọ́n ní ìmọ̀ lọ a ò kì í ṣe yẹn níṣẹ́ la gbé ẹ̀sìn ẹlẹ́sìn la gbé lórí gàgà látàrí ìdí èyí èṣù kì í ṣe ẹni dàdánù ẹni yìí ẹni ẹyẹ òun náà ní èṣù èyàn á máa bẹ̀ẹ́sẹ́ a sì máa jẹ́ iṣẹ́ ọ̀hún dáadáa lélẹ̀ tí ò ní mú àlùmúlùmọ́làmà yẹmi sọ ẹ ò ní fún èṣù ní ọ̀kan pé dákun gba ọ̀kan yìí bá mi ṣe nǹkan yìí kẹ́nìkan wá kó wá fún èṣù ní 100 kéṣù wá dalẹ̀ èṣù onídàlẹ̀ yìí o lónìí ìwọ àtẹ̀mí ẹ̀yin tẹ́ gba Islam ẹ̀yin tẹ́ gba Christian tó jẹ́ àfà scholar in Islam tó jẹ́ scholar in Christian tó gbà pé lóòótọ́ òun ẹ̀yin sọ fún wọn pé ẹ bàbá
pastor àbí àfà ẹ gba 100,000 yìí ẹ dákun ẹ dábọ̀ ẹni tó ń bọ̀ wá báyìí ẹ má jẹ́ ó pa mí o tẹnìyẹn bá ní ó da bàbá mo fún yín ní 20 million ẹ jẹ́ ń pa yóò sì gbà yóò gbà òrìṣà dá òun náà ní èṣù kì í sì ṣe ẹni àdánù lára àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run dá sàlẹ́sà òun náà ní èṣù tó jẹ́ pé ó jẹ́ nìkan tó jẹ́ wípé a máa jíṣẹ́ tí wọ́n bá rán dáadáa ìgbà míì a sì máa jẹ lélẹ̀ tí ó gbà yẹ oníṣẹ́ gan tí ó gbà yá lẹ́nu àwọn tí wọ́n mọ oríkì èṣù dáadáa wọ́n mọ̀ á ṣùgbọ́n ibi tí mo ṣe wádìí dé òun náà lélẹ̀ yìí tá bá tún wá rí ẹnikẹ́ni tó tún lè fún wa ní more knowledge nípa tí èṣù bá jẹ́ àrò yín ẹ kàn sí wa a fẹ́ mọ tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n rí wípé èṣù láàlú ògiri òkò ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ kì í ṣe ẹni ibi nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní enlight ara wa nípa kọ́jọ wa enlight ara wa nípa tí Ọlọ́run dá mọ́ wa látòrí pé èṣù yìí kì í ṣe ẹni ìka kì í ṣe ìdánù so níbí yìí ó náà ni máa fi àdàmọ́ ètò tó ní máa fi rọ̀ sí tó tá sí ìta bá rí ẹnikẹ́ni tí ètò yìí tó bá wí tàbí tó takò ẹ̀dàkùn ẹ má fi ṣèbínú ẹ mọ èso ṣáájú ibi tí mo wá ìmọ̀dé àti tí mo mọ̀ òun náà ni mo sọ tí mo sì ní dájú wípé èṣù kì í ṣe ẹni àṣetán kì í ṣe àṣetán so àwọn ìwé tí mo mú gẹ́gẹ́ bí ẹ̀rí àti Oxford tí mo kà gẹ́gẹ́ bí ẹ̀rí máa fi description ìwé ọ̀hún máa fi link ìwé ọ̀hún máa fi sí abẹ́ description ètò yìí so ẹ lè rí ń bẹ̀ ẹ sì lè mọ̀ pé lóòótọ́ èṣù kì í ṣe àṣetán àwọn tí wọ́n tú Bible ni wọ́n máa ń mà tú èṣù sí àṣetán kọ́lọ́ọ̀dà kan kó gbàdúrà wa kó ràn wá lọ́wọ́ kó mọ́ dà wá láàmú kó sì ṣàánú fún wa orúkọ tí wàá lẹ́ẹ̀kan olómi jẹ́ ibí yìí ọ̀nà ni a ó fi àdàgbẹ́ tuntun nírọ̀ sí títí dìgbà míì tá a tún máa pàdé kí ire àti ayọ̀ àti ìdùnnú kó máa jẹ́ ìdùnnú fún ẹnì kọ̀ọ̀kan wa kémi àti yín kájọ fi ìdùnnú àti ayọ̀ pàdé ó dìgbà.